àdúpẹ́ àtúndébí lónìí ẹ màmá tún káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lónìí ọjọ́ ajé ọjọ́ 12 oṣù kẹta ọdún 2018 àtúntì ń gun àkàsọ̀ yìí lọ àmọ̀mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nù wa là lóbiṣẹ́ lánàá la wà nísìnyí àdúpẹ́ pólúwa tún mú wa pàdé láyọ̀ àtàláfíà tàdà bá máa fún lọ́pẹ́ bí òṣọba Ọlọ́run aláwùrábí àtòpani àtòlani ọba tó ti jọba kárí ayé gbogbo ọba tó ti mọ̀nà débi tẹ́nìkan ò mọ̀ rí ọba tí gbogbo eékún wọlé ẹ̀sìn kábíyèsí ọba tí ń gbani tí kì í jẹ̀bi olúborí ọba tó borí ohun gbogbo àwa máa dúpẹ́ lọ́wọ́ rẹ o po tún mú wa dé lónìí láyọ̀ àtàláfíà ẹ̀yin èèyàn wa mo tún ti rí yín lórí ètò ẹ kú àbọ̀ mo ń bọ̀ mo ò tí ì dé. mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí yín tológun ẹ mọ̀mọ̀ tó káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ètò ní Ṣọ́wọ́nyá yes mo rí báwọn èèyàn ṣe ń dà wọlé ẹ ṣeun ìfẹ́ wa tẹ́ ẹ ní Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà àdúpẹ́. àwọn ọkùnrin mọ̀ sí ọmọ rẹ̀ àbùdáṣọ ló kúlékúlé ọmọ làjà láàbúrò mi ó ọmọ lọ́ba mọ́jọ mi ó ọmọ lọ́lọ́mí ìkúlé mi ó. ẹ bá mi tó ọdún Razaki o tàbí ọdún Razaki ní kó àmọ́ bí ọdún Razaki ń bá ẹni ó pẹ̀lẹ́ ọkọ lórí gàtú mi ó anamílì gàtú mi ó. àwọn àríwá kọ́lí ti ẹ̀jẹ̀ wò. bọ́lá wọlé bọ́ kẹ́kẹ́ rere o bọ́lá wọlé ọkọ làwọn o. Ṣayọ̀ Agbọ́lá yín náà rèé o bàbá ló ń ta a tún ti dé sórí ètò lónìí ètò Ṣọ́wọ́nyá à ń kàn sí yín láti Ṣayọ̀ Agbọ́lá rédíò TV tó kanlẹ̀ sí Maryland nílùú Amẹ́ríkà gbogbo ibikíbi tí ọwọ́ wa bá yàn dé ẹ mọ̀mọ̀ dúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pé òkun ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń wọlé mo rí yín wọ́n bẹ̀rẹ̀ sí ní recognize presence yín wọ́n bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ yín oníkà ìjẹ̀gbádùn Fuji Megastar bàbá látìkárè Kọ́láwọlé Àyìnlá Fuji Megastar. Ama bí ọjọ́ mi máa ìṣínà, èyí mẹ́nu kú mi máa ìṣínà o. Ọkọ bí ń pè mí bèbí ń kọ́ o, ọkọ bí ń pè mí ayọ̀ ń jẹ o. Adéyẹmí ni màá ń kọ́ o, Adésínà bí ń pè mí o. Bámi tọ́jú bébì ẹ̀ o, àyíkú bébì yìí ká ń kọ́. Orekele wa yinka nko, naburu ya joda yinka nko, ìṣíwọ nínú padà o. Ayáde wálé ní ọ̀fẹ́ o, oníwà tútù dé wálé nko, oníwà tútù dé wálé nko. mo kí yín káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní mo kí yín káàbọ̀ lórí ètò Ṣọ́wọ́nyá tòní. Bọ́láńlé Rájí mo màmá kí yín ẹ kú àbọ̀
exhibit carry ẹ kú àbọ̀ sórí ètò olórí Abímbọ́lá Ọ̀ṣúndùn ẹ kú àbọ̀ o Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ kú àbọ̀ akínyín káàbọ̀ ṣàlàáfíà lẹ́wà Ọládàyọ̀ Awódélé amọ̀kínyìn ẹ kú àbọ̀ Kẹ́mi Adéjùmọ̀ ẹ kú àbọ̀ sórí ètò orí owó Kẹ́mi Quadri ìyá tọmọ wọn fẹ́ ṣe birthday ní ìparí oṣù yìí ẹ kú àbọ̀ sórí ètò Sunny Ọ̀yọ́ ẹ káàbọ̀ Don Croix ẹ kú àbọ̀ o Abdulrasheed Abubakar mo rí yín ẹ kú àbọ̀ Samuel Aremu mo mà rí yín ẹ kú àbọ̀ Kingsley Obie Amadi welcome to the show I can see you Raya Sharif welcome I can see you ẹ káàbọ̀ Rosemoki akínyìn o ẹ kú àbọ̀ sórí ètò Lẹ́kan Oguns ẹ kú àbọ̀ mo rí yín ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀ Ayọ̀dèjì Emmanuel láti Nàìjíríà láti Ìbàdàn lé Olúyọ̀lé ẹ káàbọ̀ sórí ètò mo rí yín Rose Ẹsẹ́kúnmẹ́ Adékúnlé ẹ kú àbọ̀ Ọmọ́túndé Bashir gbogbo yín mo rí kí pátápátá ẹ káàbọ̀ sórí ètò Fuji Megastar yẹn náà ló ń lọ lọ́wọ́ Kọ̀lìntì Àyìnlá ẹjọ́ ẹ̀yin tí píkítọ̀ yẹn ò bá clear dáadáa lọ́dọ̀ yín ẹ lè change sórí Dayọ̀ Agbo Media Diamond tàbí kẹ́ ẹ lọ sí Dayọ̀ Agbo Ọlá rédíò TV yes ọ̀nà mẹ́ta lè wà máa wò wá so ẹ lọ sórí kan tó bá ti wù yín bẹ́ẹ̀ ẹ máa rí wa ẹ ṣé. Bẹ́ẹ̀ tún lè láti bò ọkọ̀jọ́ kẹ́kì sọ ìgbà tí lọ lè fi lè fi lọ́kẹ́ lọ. Bọ́bá bọ́bọ́ mi fọ́ láyé bọ́bọ́ mi fọ́ láyé o. Ọmọ ọ̀ṣẹ́ tó sì ní ìjẹ̀bú ọmọ ọ̀ṣẹ́ tó sì ní ìjẹ̀bú ọmọ wọn ní ìjẹ̀bú òde. Bámi tọ́jú fàdáyì àìdé mi fàdáyì àpàdé mi lọ́dọ̀ ló tọ́jú mi. Bọ̀bọ̀kọ̀lá bọ̀bọ̀kọ̀lá mi ó. Bọ̀bọ̀kọ̀lá bọ̀bọ̀kọ̀lá mi ó. Ọmọ ní bọ̀bọ̀kọ̀lá o. Ẹ má mà bínú íńtánẹ́ẹ̀tì yẹn ló ń bínú lọ́dọ̀ wa ń bí afẹ́fẹ́ kan fẹ́ ní Maryland ń bí wọ́n ló yẹ ká ní clean mẹ́rẹ̀dà òun ló wà fẹ́ tí íńtánẹ́ẹ̀tì wa ẹ má bínú à ń gbìyànjú láti gbé padà sórí ètò ẹ ṣé. Àwọn sọjọ́ ọlọ́rọ̀ ni o àwọn mùsùlùmí bá wà ní fowó ṣe o a ní fowó ṣe àdìsá o àbúrò mi àdìsá gàdà mo bá yẹn mi ti sá mi o bàbá tọ́jú kálẹ̀ jọ o bàbá tó délé kálẹ̀ jọ o àwọn adé bàbá àjẹbú ọmọ ìṣàjọ olóko àbúrò ẹjọ́ pẹ̀lú láyé mi láyé mi láyé mi láyé mi ni ò jẹ́ gbàgbé yó. Láyé mi ni ò jẹ́ gbàgbé yó. Mo bá sọ pé I will sing for you. We dance to my music. I will play for you. We dance to my music. Kọ́láwọlé Àyìnlá ti gbọ́dọ̀ tuntun dé. Ọ̀nà dance away ọ̀sọ̀rọ̀ dance away. Ọ̀nà dance away ọ̀sọ̀rọ̀ dance away. Ẹ ṣáà má bínú sí wa mo rí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣèṣe kúṣe ẹ try Dayọ̀ Agbo Media Diamond tíyẹn ò bá clear ẹ try Samis Dayọ̀ Agboola tíyẹn ò bá clear ẹ try Dayọ̀ Agboola Radio TV yes ẹ try mẹ́tẹ̀ẹ̀ta nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣèṣe kúṣe ẹ má bínú. Kí n fún wọn ní ti Lọ́ńdọ́nà. Wọ́n ń jó Fuji Megastar o. Wọ́n ń jó Fuji Megastar. Wọ́n ń jíjó yẹn kọ̀rẹ́ẹ̀tì o. Wọ́n ná mi lẹ́kọ̀ọ́ pàṣẹ́pàṣẹ. Wọ́n ná mi lẹ́kọ̀ọ́ kọ̀rẹ́ẹ̀tì o. Adé mi ni Olúfúnmiláyọ̀ Ọlọ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò láti UK ẹ ṣé tí ẹjọ́ ìwà lónìí
Ṣọwọ́nyá Evangelist Kenny ológun ara àwọn ọmọbìnrin tán fọn fèrè nu evangelist wa ẹ màmá ṣeun ẹ káàbọ̀ sórí ètò adúpẹ́ òní Joel ẹ káàbọ̀ adúpẹ́ lọ́wọ́ yín Olúwaṣèyí mi Francisca àríyáyọ̀sí ẹ kú àbọ̀ o God bless you Tolúlọpẹ́ Akíntọ́lá ẹ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lábá yín ẹ kú àbọ̀ Ọlájùmọ̀kẹ́ Ọlábíyí akíyẹ̀yìn náà káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa o Yẹmí sí Olúfádé mo mà rí yín ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ Sàlámì Adéolú mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o ṣàlàáfíà lẹ́wà Ọ̀túnba Fẹ̀mọ́lá Kásítà òyìnbó olórin láti Ìbàdàn láti Iléṣà ẹ kú àbọ̀ sórí ètò ẹ ṣeun God bless you ẹ ṣe gan ni. Nẹ́tíwọ́ọ̀kì wa ń lọ jáì tẹ́ bá yà gbọ́ sáǹdì yẹn ó ń lọ lórí rédíò bẹ́ẹ̀ a máa rìpọ́sì eléyìí lẹ́yìn tó bá ṣe tán ẹ má bínú sí wa nẹ́tíwọ́ọ̀kì yẹn ń já èmi gan rí bí. Rejoice Dennis I can see you welcome to the show ẹ kú àbọ̀. Ẹjọ́ tí ò bá clear ní channel kan ẹ wọ channel míì ẹ lè lo Dayọ̀ Agbomedia Diamond tí ò bá clear ń bẹ̀ ẹ lọ sí Samis Dayọ̀ Agboola tí ò bá clear ń bẹ̀ ẹ lọ sí Dayọ̀ Agboola Radio TV yes at least kan mẹ́ta yẹn yóò wà pa gbogbo ẹ̀ mọ̀ orí bì yìí ẹ ṣe àdúpẹ́. Ọláwùmí tẹ́wọ́ gbadé mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ sórí ètò Nkechi Nyere Arịziogo Sista Nkechi ẹ káàbọ̀ mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Fuji Megastar ló ń lọ lọ́wọ́. Ìtàn ìjàgbá fẹ́lẹ̀ tó ní o. Wọ́n ti ń ṣọ̀rẹ́ bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ o. Ẹ bá tẹ̀sí ẹ gbọ́dọ̀ yìí o. Àgbàlagbà ló bá lọ́wọ́ o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ẹ bá worí ètò tí mi ò rántí dárúkọ yín ẹ má bínú ẹ jọ̀ọ́ bóyá kí ni ẹ sá lọ ni ẹ bá mi kọ síbẹ̀ pé ẹ wà lórí ètò kí ni recognize yín ẹ káàbọ̀ sórí ètò Kọ̀lísì Àyìnlá bàbá Kébé Kwara òun ló sì ń bọ́ lọ́wọ́. Ó ní ìwọ ọ̀rẹ́ mi o, ọjà kan náà lòun fi dájọ́ náà, owó kan náà lòun fi dájọ́ ṣe, owó àkọ́kọ́ tí wọ́n ṣe o, ejò ló lọ sọjà káwọ́ wálé, wọ́n pín sọ́nà méjìlá ọ̀pọ̀ọ̀pọ̀ o, ìgbà tó dẹ́rẹ́ kéde o, ìjàpá ló lọ sọjà yẹ o, owó jíjà pàpà o. Ìṣe ló kọ́ tó ẹ̀jẹ̀ o pátá, ìṣe ló kọ́ tó ẹ̀jẹ̀ o, ìjàpá ọlọ́gbọ̀n ẹ̀wẹ̀ o, ọ̀rẹ́
bá rí ló máa kó. Ẹrù bá yẹ ẹ̀fọ́ o. Ìjàpá ti tó lè lọ. Fádà Èrò Ìdòwú Fẹ́mi Banks ẹ mọ̀ káàbọ̀ sórí ètò mo rí yín o mo rí yín ẹ káàbọ̀ Adéṣọlá Àjọbọ mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹjẹ́ agbórin yìí ẹjẹ́ agbórin lẹ́nu kọ́lítìn ẹjẹ́ agbé fún nice ó ní no be mistake ni o. No be mistake, take it by faith. Automato yeah, make you wait. This me dey celebrate. Àti kan lu agbami ètò ẹ̀bẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share ẹ̀ fáwọn èèyàn yín à ń wọ́ọ̀kì lórí nẹ́tíwọ́ọ̀kì wa o a sì tún máa show ẹ̀ a máa replay ẹ̀ lẹ́yìn program yẹn má bínú sí wa. Nice no be mistake. I don't know why God choose me. I don't know why this will support me. Maybe because I'm one of them. Maybe because I'm part of them. Because maybe I goes on one. Because maybe I every fall. I share their pain. I know they again. Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ Mẹ́rìmẹ̀tì ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ yes a ti wà lágbàmí ètò nice ló ń bá wa bọ́ lọ́wọ́ ó ní no be mistake gbogbo dáradára tó ń ṣẹlẹ̀ sí yín mistake kọ́ o àyálẹ̀ Ọlọ́run ni No be mistake that I run this pedal. No be mistake if I chop your knuckle. No be mistake that I'm living life. But if for me let go better, that's why I'm popular. I believe say you are happy for me. Pẹ̀lú bílé ayé yìí ṣe ń lọ pẹ̀lú ọrọ̀ ajé tó ń forí sọgi lójoojúmọ́ ẹjọ́ ṣàpọnmí lẹ́dọ̀ǹgbẹ́ tí a bá ti klọ́ọ̀kì 40, 45, 50 kí là ń ṣe láti pọnmí lẹ́dọ̀ǹgbẹ́ ọjọ́ ogbó wa ẹjẹ́ máa pọnmí lẹ́dọ̀ǹgbẹ́ o. Ó ní kí n bí wọn ṣọlẹ̀ kiri ọ̀rìn lójó ó ní kí n bí wọn ṣọlẹ̀ kiri ọ̀rìn nínú bàbá ti ṣàṣepé àti ìjọ rẹ̀ ló fi mí sẹ́wàdí tẹ́kì pẹ̀sẹ̀ yẹn àtọ̀rọ̀ yẹn náà lẹ́kì yẹn rẹ̀ this mean dey celebrate join me and jubilate no be mistake o no be mistake o no be mistake o. Ìbùkún Fádípẹ̀ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Wúràọlá Pópóọlá ẹ kú àbọ̀ akíyín káàbọ̀ sórí ètò orí ètò Ṣọ́wọ́nyá náà láwa o fẹ́ bá ń gbọ́ wa kétékété láti Baltimore Maryland láti kàn káàkiri àgbáyé tí nẹ́tíwọ́ọ̀kì ọ̀bá clear lórí péjì kan péjì mẹ́ta lẹ lè máa wò wá direct báyìí ẹ lọ Dayọ̀ Agbo Media Diamond ìkànnì yẹn ẹ lọ sí Samis Dayọ̀ Agboola ìkànnì yẹn ẹ lọ sí Dayọ̀ Agboola Radio TV ìkànnì yẹn ètò wá wù nínú mẹ́tẹ̀ẹ̀ta lẹ lè lò mọ́mì wa Dorcas Adébógún Màmá JP ẹ káàbọ̀ sórí ètò borí yín o no be mistake lẹ́bi jẹ́ débi ẹ káàbọ̀ sórí ètò. Ṣọlá Allyson ló máa bá a tó wọlé ó ní àárín nílẹ̀ inú ń bẹ́lẹ́ṣin láyé tá a wà yìí.
aládé olúwaṣeun ẹ káàbọ̀ sórí ètò mo rí yín I can see you welcome to the show ẹ kú àbọ̀ lady b otiripen lady b otiripen I can see you welcome to the show dáre akíngbadé òjíṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn dáre akíngbadé ẹ má má bínú àárọ̀ ni mò ń gbọ́ voice message yín àná yẹn mo ti sùn lọ mo sign out ní ẹ má bínú ẹ dákun màá pè yín lẹ́yìn ètò mo dẹ̀ ní má bá ń sọ̀rọ̀ ọjọ́ tẹ̀ ń bọ̀ lórí ètò fún wa pásítọ̀ dáre akíngbadé ẹ màmá ṣeun God bless you sir ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun aládé olúwa ṣeun borúkọ yín ṣe ń jẹ́ ẹ ṣeun àdúpẹ́ thank you ojú òpó wa ti ṣí sílẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ béèrè àfẹ́fẹ́ bá a sọ̀rọ̀ lórí ètò ẹ lè pè wá sí 443-410-2427 tẹ́ ẹ bá ti download app yẹn ẹ máa rí nọ́mbà tẹ́ ẹ lè pè wá sí ẹ máa rí lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ní app lọ́wọ́ 443-410-2427 a ti wà lórí ètò. Mọ tó fọ́dí jù nípa application yẹn lórí application yẹn tẹ́ bá ń gbọ́ rédíò yẹn lọ́wọ́ tẹ́ wá lọ́kọ́ tẹ́ lọ sórí àwọn nọ́mbà callers yẹn tẹ́ bá ṣe ń pè é ó máa bọ́ sínú station straight away gbogbo ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ máa gbọ́ straight away ni kò ní block ẹ̀ òyìnbó ṣayédẹ̀rọ̀ I can see you pastor akíngbadé ẹ ṣeun mo rí yín I can see you yes mo rí yín lápá ọ̀tún gbàtẹ́ kọ́ wà lórí Dayọ̀ Agbo Media mo rí yín later ẹ tún pàrùdà ẹ tún lónú another version Samis Dayọ̀ Agboola mo rí yín lórí ẹ̀ náà mo rí yín o pastor ẹ ṣé. òbésèré bá ń dá sọ́rọ̀ yìí ó ní àwòfọ́bàjẹ́ lórí irọ́ àwòfọ́bàjẹ́ lórí ẹ̀tàn òní kọ́ làwọn olórin ti ń búra wọn ayé ìgbàsàn ní àtòbé ń bẹ́ẹ̀ àti emperor Peter àti àdáwà super Délé Abíọ́dún òbésèrèrè olórin kan ló ń bá wí ńgbà tó fún olórin kan jọba ó ní wọn fi jọba wọ́n tún fòun lọ jọba. tẹ́ bá rántí orin yìí Oyin Adéjọbí bàbá drama àwọn bàbá tíátà àwọn náà kọrin yẹn gbà yẹn nínú fíìmù kan nínú eré orí ìtàgé wọn tó máa ń ṣe ń gbà yẹn kúyẹ̀ ní táìtù eré yẹn tẹ́ bá rántí ẹ̀ tẹ́ bá sì rántí 70s 80s ibẹ̀ lòbéṣèré ti yọ orin yìí àwọn ọ̀fọ̀bàjẹ́ lórí irọ́. èmi a máa ní àwọn tá ń kọrin lónìí orin olórin lọ̀pọ̀lọpọ̀ ń kíkọ ẹ̀yin tẹ́ bá ti ń gbórin láti 70 80 90 ẹ máa gbọ́ gbogbo àwọn orin wọ́n ní àfọ́bàjẹ́ tàná fi jọba ẹ̀jẹ̀ àgbọ̀ lẹ́nu òbésèré. bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ mi tó bá jẹ́ṣẹ́ lẹ̀ ń ṣe ẹ máa ṣiṣẹ́ yín kẹ́ ẹ máa fẹ̀gbẹ́ etí kan gbọ́ tó bá yẹ pé lẹ́wà ẹ máa wò wá live after program ẹ lọ sórí YouTube ẹ máa bá wa ń bẹ̀ Olúṣẹ́gun Adéayẹni gómìnà lọ́la ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò mo rí yín mo ń gbádùn yín tí bá ti bojú wẹ̀yìn tí bá ti rí yín inú mi á dùn ara mi á gágá ọkọ̀ Fọláṣadé ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Ṣọwọ́ Yá lẹ́tò Òbésèré gbóhùn sókè.
can see you aládé monday aládé monday proclaim mc ní gbogbo maryland ẹ káàbọ̀ sórí ètò correctional officer lọ́mọ monday aládé ẹ kú àbọ̀ sórí ètò I can see you welcome to the show. òbésèrèrè aláṣàkáṣà ọmọ rápálá òun ló ń bọ́ lọ́wọ́. gbogbo ọmọ nàìjíríà pátápátá ló bẹ lamẹ́ríkà lórí ilé Canada lórí ilé London Holland ìtàló Japan Belgium gbogbo àpáta ìrìn àjò làwọn àyò àtàwọn olùgbòkú làwọn ìdálùkọ ló sì dé kàfí ìrìnàjò gbogbo àpáta àpamọ́ owó àmàjúṣe fún gbogbo wa àpamọ́ owó làwọn sọ̀rọ̀ gbogbo wa pátápátá. olùṣègùn adékọ́lá mo rí yín o ẹ wọlé mo rí yín ẹ ṣé ẹ káàbọ̀ orí ètò ṣọwọ́nyá náà láwa ṣọwọ́nyá lẹ́tò ètò ní ṣọwọ́nyá ẹ pẹ̀lẹ́ ẹ kú sinmi àná o ẹ káàbọ̀ sórí ètò. a máa gbà díẹ̀ lẹ́nu òbésèré a gbé fún Medi nílé ijó Medi arákùnrin bá ń dá sí. Medi lélẹ́yìí ó ní nílé ijó. ilé ijó lélẹ́yìí by Medi ilé ijó ẹ kú àbọ̀ sórí ètò mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lóyìnbó ni ní dúdú ni ẹ kú àbọ̀ sórí ètò. ìtàn ìṣítí tá a mú bọ̀ lónìí ó máa látàbọ́gí o ó máa wọ miniskirt a sì máa fẹ́ kẹ́ bá a dá sí i mo sọ lẹ́ẹ̀kan pé ojú òpó wa ti ṣí sílẹ̀ ẹ lè join wa network tó ṣèṣe kúṣe ẹ má mà dá lóhùn o. Mr. Baby, know you get the way you dance to the beat. Sorry, man,
Ọbáfẹ́mi Oyèlẹ́yẹ ẹ káàbọ̀ sórí ètò ẹ kú sinmi àná òyìnbó olórin orí yín o ẹ kú àbọ̀ ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ ṣọwọ́ ń yá ẹ pẹ̀lẹ́ṣẹ̀ wà. Christiana Fátómilúyì Àjàyí awo tèmi látàlá alálùmọ́lẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò Mr. Lecturer yẹn rèé bá a dá sọ̀rọ̀ yìí. Mr. Lecturer rèé Beatrice Abdulkarim Any question, don't hesitate to ask me. Wait a minute, girl. Hey you girl. Stand up, tell me what your name. My name is Bimbo. Bimbo, what's your name? What you say, what you say. Bimbo, Bimbo, what's your name? That's very good, very smooth and very nice. Tíṣà Save me. ẹ̀yin lecturer wo lẹ ti wúrú wà yìí Ọlọ́run ló ṣàánú yín. When it's wrong, we shall know if get this one. Ìwọ ọmọ iléèwé wo náà ló ti bọ́ sírú pìrìdíkámẹ́ǹtì rí Ọlọ́run ló ṣàánú rẹ. Can you say my soul? I'm in school, wanna keep my head above. My lecturer wants to have sex with me. My HOD wanna get down on my knees. I'm in love with my studies. I don't give a damn if you tell me. You say that you wanna see me. You are Ìyá olórin ìyá orin màmá call me on my cell phone. Lady Evangelist Ruth àpáta àgbàlà àpáta gàǹgà ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ìyá mo rí yín o I can see you welcome to the show. Idris Abdulkarim ló kọrin lọ́wọ́ ṣọwọ́ ń yá lẹ́tọ̀ Mr. Lecturer rèé. Excuse me, sir, I don't know what to do. I'm not going to do so. Oh, yeah. Check out my friend. Check out my friend. Excuse me, sir, I don't know what to do. Mo láyìí wo lẹ́jẹ́ lecturer tẹ́ ẹ ti ṣerú nǹkan báyìí nígbà tẹ́ ẹ wà níbi iṣẹ́ ìwọ wo lójọ́ ọmọ skul tán ti ṣerú eléyìí sí ẹ pè wá sórí ètò ẹ pè wá sórí aago 443-410-2427 ẹ jẹ́ àgbọ̀ experience. Christiana ẹ mọ̀mọ́ ṣeun ẹ kú gbádùn òye akúṣẹ́ tó ní ṣọwọ́ ń yá àwọn ọmọ ń kọ́ God bless you. My lecturer wants to have sex with me. My HOD wanna get down on my knees. I'm in love. Ètò yẹn ti ń gbóná lọ báyìí a ti wọnú agbámi ètò. Hey. I will see your daddy. I will get your money. You know won't get me back. I will start a drama. I will pay your papers. I will see your daddy. I will pay your money. You know won't get me back. I will start a drama. I will pay your papers. I will free your Ìyá àpáta Lady Evangelist Ruth àpáta mo mọ̀ rí yín ìyá call me on my cell phone ẹ ṣé gan ni àdúrà yóò kú gbà lórí wa ẹ kú àbọ̀ sórí ètò ìyá yẹ̀ tí nàìjáde ni o ìyá àpáta ẹ káàbọ̀ sórí ètò. Nílé ìjọ yẹn la tún padà sí àwọn ọmọdékùnrin kan wọ́n
wọ́n ti wá dàgbàlagbà báyìí a máa ń pè wọ́n ní musical youth wọ́n ní pass through the Dutchies yes ẹ̀jẹ̀ agbórin wọn. Orin yẹn ò láòdó mòye fẹ́ ẹ má bínú. Wọ́n pààrọ̀ rẹ ni. Orin tẹ́ ń gbọ́ yìí 1982 náà gbé jáde àwọn musical youth náà ń pe orúkọ ara wọn musical youth 1982 lórí jáde. òun wá version kan tó clear ni o ẹ má bínú oríṣiríṣi version ló wà. ọwọ́ mi bá óre. ọ̀pọ̀ nù wa la máa rántí orin yìí 1982 ló jáde musical youth wọ́n ti dàgbà báyìí wọ́n ti ń wọ 50 something àwọn musical youth nígbà yẹn àwọn náà rèé. àwọn ọ̀dọ́ yìí náà kọ nígbà yẹn náà ní what you talking about you say you don't like the reggae beat what you talking about you say you don't like the reggae beat you must be crazy mọ̀ jẹ́ ha lóhùn ẹ bá rántí orin yẹn màá play ẹ̀ fún yín ẹ máa gbádùn ilé lọ́nà. mo ní lónìí ìtàn wa tẹ́lẹ̀ bá a dá sí lónìí ó dá lórí àwọn ọ̀rẹ́ méjì 2 friends. lẹ́yìn àwọn ọmọdékùnrin yìí
mo fẹ́ gbórin mọ́ mi wọlé Lady Evangelist Ruth Àpáta ìyá Àpáta tẹ́ bá ti kúrò lórí ètò orin yìí mo fẹ́ play yìí o ìyá Àpáta call me on my cell phone tẹ́ bá ti kúrò lórí ètò tọ́ orin yìí rèé. Lady Evangelist Ruth Àpáta àwọn náà ń kọrin lọ́wọ́ yìí. ṣé ẹ gbóhùn àwọn ọmọ tán kọrin lábẹ́ àbí bí agogo. ìyá gan ti ń kọrin látọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ẹ̀gbọ́n gbóhùn ìyá. arúgbó ọjọ́ àdìgítán àyìntán àpèkìtán àwímáyẹ̀wò ṣe àbá àti. tí ìyá bá ti kúrò lórí ètò ẹ sọ fún wọn pé a ti ń lo orin wọn o orin ìyá là ń lò lọ́wọ́lọ́wọ́ yìí Àpáta ayérayé Lady Evangelist Ruth Àpáta. ọlọ́run ńlá olùtùnú olùgbèjà olùdáǹdè olùpamọ́ olùkọ́ni olùbùkún àtayéṣe àtayérọ bí agogo àyídára ojúbàrẹ ọlọ́run Olódùmarè ọba tó ṣèlérí tó ń lérí rẹ̀ ṣe ó ṣe ó bàbá. Adépéjú Elizabeth Obo amọ̀mọ̀rí yín ẹ kú àbọ̀ sórí ètò I can see you Adépéjú Elizabeth Obo ẹ kú àbọ̀ sórí ètò Títílayọ̀mí Sùnbọ́lá Títílayọ̀mí Sùnbọ́lá Títílayọ̀ tèmi gan o Títílayọ̀mí Sùnbọ́lá ẹ káàbọ̀ sórí ètò I can see you yes orí ètò náà lẹ́wọ̀ aṣọ wọn yá ẹ káàbọ̀. Adéníyì Adélékè ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò olùṣọ́ àgùntàn Elúfadéjì Èlíjà Olúṣẹ́gun pásítọ̀ Èlájà ẹ mọ̀ káàbọ̀ alàgbà ìjọ bẹ́ẹ̀ ni ẹ kú àbọ̀ sórí ètò tó bá di lọ́la a máa lo orin yín o a máa lo orin yín orin ìyá Àpáta là ń lò yìí call me on my cell phone ìyá Àpáta là ń lò yìí à ń lo tí náà tó bá dọ̀la pásítọ̀ Elúfadéjì ọba ayọ̀. mo sọ pé a máa fún yín ẹ bá wọlé tó bá dọ̀la. Lady Evangelist Ruth Àpáta mama call me on my cell phone àwọn náà kọrin lọ́wọ́ wọ́n pe ilé ní Àpáta ayérayé. ẹ ṣé màmá ẹ ṣeun ẹ jẹ́ àpò Daddy Showkey wọlé onídàáná Daddy Showkey. mo rí ẹ o I can see you Tósìn Davis Ajayi ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò bóò ni ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ẹ̀yin tiwa láti Nàìjíríà
àwọn Wocom connection ẹ kú àbọ̀ mo rí yín I can see you. Tosin Davis Ajayi ẹ kú àbọ̀ sórí ètò. Pásọ Ìlájà tó bá dọ̀la a máa play orin yín Ọba Ayọ̀ yes a máa gbé wá sórí ètò ẹ má bínú sí wa ẹ ṣé. Dadi Ṣókìrè eléyìí náà pè ní Dina pack your load Dina. You see my mama, Hosanna, tell her say oh, Hosanna, I dey for million, Hosanna, I no get problem, Hosanna. You see my mama, Hosanna, tell her say oh, Hosanna. Ó ní tẹ́ ẹ bá rí mọ́ mi ẹ bá ń sọ fún pé Fátímọ̀ mo wà kò sí wàhálà kankan o. Mo rí yín lórí ètò inú mi dùn ara mi yá gágá. Princess Rebecca Mrs. Oyègbàmí màmá V mẹ́rin màmá Victor màmá Victoria màmá Vince màmá kíni kẹta náà ṣé Vincent ni àbí kẹrin. Ẹ káàbọ̀ sórí ètò I can see you mo rí yín ẹ kú àbọ̀ tẹ́ ẹ bá rí mọ́ mi ẹ sọ fún wọn pa Amẹ́ríkà mo wà. Dadi Ṣókí eléyìí. Ẹ má mọ̀ dáhùn o ẹ má bínú o ó ṣe bí nǹkan ni ẹ má bínú kí ló wá dé ṣe ẹ́ tá ń pa orin wa ẹ má bínú orin yẹn lọ bínú náà ni nẹ́tíwọ́ọ̀kì gbórin lọ ẹ ó kọjá àbíkíáfù irú rẹ ò ṣẹlẹ̀ rí Dànátà dẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ náà wá rè gé dànù ẹ má bínú sí wa o ẹ má bínú sí wa kò èyí tá a bá gbé wọlé nísìnyí àwọn orin ọmọ wa náà ni ẹ̀jẹ̀ á máa gbọ́ lọ ẹ má bínú. Listening to DJ Khaled. You really wanna dance? Dadi Ṣókí bínú lẹ́ẹ̀kan ni o Dadi Ṣókí bínú ni ṣùgbọ́n láti compensate yín ẹgbà eléyìí. Enjoy yourself, baby boo. Ẹ má dá Dadi Ṣókí lóhùn ó ń bínú ni ó láti jọ yìí àpè òun wọlé òní tá a pè wọlé ẹnu ọ̀nà ló dúró sí ẹ má bínú sí wa. Ní báyìí aago méjì kù ìṣẹ́jú 5 lọ́dọ̀ wa ń bí ẹ̀yin tẹ́ bá ṣe ń join wa ó bá di after the program wọ́n máa replay eléyìí lórí Facebook ẹ dẹ̀ lọ sí orí YouTube ẹ táàpù Dayọ̀ Agboola by date là ń stọ̀ ẹ̀ yìí tá a ṣe lánàá wà ń bẹ̀ ìjẹta wà ń bẹ̀ tìjẹrin wà ń bẹ̀ ẹ máa bá tòní náà ń bẹ̀ ẹ tún gbọ́ kẹtù ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àwọn orin tó dùn létí yín àwọn orin tá a fi rọ́ọ̀kì láyé ìgbà yẹn rè ní generation àwọn kẹ́gẹ́ẹ̀tì tọ́lọ̀ ń gba ògbó rẹ lọ́wọ́ wa gbogbo àwọn orin yẹn làwọn ọmọ wa ṣe sáwọ́ báyìí tá à ń jó sí ṣe rí innovation ayé technology. Ladies come in talk and do. I don't, cause I know they come talk and do. Dance for licky, dance for two. I don't like they do. We are my madam, they dance for me my madam. I like how you madam, I swear you made it alive. We are my madam, they dance for me my madam. I like how you madam, I swear you made it alive. Lórí ètò lónìí mo láwọn ọ̀rẹ́ méjì kan wọ́n rìn lọ wọ́n bá ń lọ náà bá ń lọ ó ṣá prápá
Baby say I'm more than good. I mean it so I'm baby come on my best yes. If you dance to the jam. If you give us me I go to dance. lílọ náà ń lọ lílọ náà ń lọ wọ́n bá ń lọ wọ́n kàn dójú ọ̀nà àwọn ló yẹ káwọn ó sinmi káwọn ó jókòó káwọn ó sinmi wọ́n jókòó lábẹ́ igi wọ́n gbatẹ́gùn. Abracadabra akéde àrò wọlé fọ̀nàmì àmì olódùmarè. Abracadabra bàbá àdúrà lílé yìí fọ̀nàmì àmì olódùmarè. Mo láwọn ọ̀rẹ́ méjì yìí wọ́n bá dé abẹ́ igi wọ́n jókòó wọ́n orún ta sí wọn díẹ̀ wọ́n sùn wọ́n jí wọ́n wá pé káwọn tún mú rìn àjò wọn pọ̀n ìkankan wàá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ mi tá a bá lọ rówó he mi tá a wà yìí bó o lè bá ti dùn tó. Ṣe tiẹ̀ ó yẹ. Ọkọ̀ kò ṣe tiẹ̀ ó yẹ pérégedé. Fọ̀nà mi hàn mí olúwarùn. Bàbá fọ̀nà mi hàn mí. Má jẹ́ kí n máa forí jágbó kiri. Nílé ayé mi tètè fọ̀nà mi hàn mí bàbá. Kò sẹ́ni tó mọ kádàrá ẹ̀. Gbogbo wa kan wo ni pé tó bá dọ̀ la ń ó ṣe léyìí tó bá dọ̀ tún la ń ó ṣe léyìí. Ṣùgbọ́n tẹ́lẹ̀ bá mọ̀nà ni ọ̀nà ti easy jù. Fọ̀nà mi hàn mí olódùmarè. Lóbìnrin lọ́bọ̀dé lágbà gbogbo yìí lọ máa kéré ọjà délé. Bàbá aládùá bàbá àdúà akédáìró kò ló ń gbàdúrà lọ́wọ́ gbogbo wa la máa kéré oko délé o gbogbo wa la máa kéré ọjà délé èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà gbogbo wa la máa kéré délé. wọ́n wá ní táwọn bá dìde táwọn bá rí 10,000 báwo làwọn ó ṣe pín ọ̀rẹ́ kìíní ní àwọn máa pín ní 50-50 ọ̀rẹ́ kejì ní náírà o báwo làwọn máa pín ní 50-50 èmi fẹ́ràn owó jù ẹ lọ yẹn náà ní ó ṣe á lójú kòkòrò 50-50 yẹn lóye ká pín ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí ọ̀rẹ́ bá dìjà láàrin wọn o. Bàbá àdúrà akédáìró ọmọ wọn láti ilẹ̀ Ìjẹ̀ṣà àwọn náà kọ́ lélẹ́ fún wa àdúrà náà gbàdúrà fọ̀nà mi hàn mí olódùmarè.
ètò Ṣówónyá náà láwa o Dayọ̀ Agboola rédíò TV yes ibẹ̀ láti kàn sí yín káàkiri àgbáláyé ẹ̀yin ti India ẹ̀yin ti Pakistan ẹ̀yin ti Germany gbogbo yín là ń rí bí ẹ ṣe ń wọlé èdè táyì ti ẹ̀kọ́ kò yé mi kéwú náà fi kọ́ apá bí náà ti bẹ̀rẹ̀ ọkọ báyìí ń ò mọ túmọ̀ rẹ̀ wẹ́ dákun ẹ lè sọ ìtumọ̀ orúkọ yín fún mi tẹ́ bá gbórúkọ tẹ́ bá gbọ́ nǹkan tí mò ń sọ ẹ káàbọ̀ sórí ètò gbogbo everybody ṣèbólúwa ló pèsè iṣẹ́ ajé ló gbé ogun adẹ́yìn odò ṣèbólúwa ló ṣe ádámù lòun lásìkò mi. Èdùmàrè ò gbàgbé ẹnìkan mo tó. Èdùmàrè ò gbàgbé ẹnikẹ́ni olúwa ló ń pèsè yóò dá ogun wa lóhùn lásìkò wa. Kí dára dákun ẹ má ronú jìnnà rẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Ṣèbólúwa ló ń pèsè ọba tó dára bí eléwé o. Ṣèbólúwa ló ń pèsè. Olórin kan pẹ̀lẹ́ ń Dayọ̀ òun ló kọ léyìí iṣẹ́ ajé ló pé ẹ̀jẹ̀ agbọ́ bó ṣe wí iṣẹ́ ajé. Ìyá mi ní tòótọ́ kí àlàáfíà Olúwa kí ó máa bá yín gbé. Ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà níbí? Tó bá rí bẹ́ẹ̀, doxology. Mo ní kí n fi àsìkò yìí sọ fún yín pé iṣẹ́ ajé máa lé òun. Iṣẹ́ ajé ló sọmọ nù bí ọkọ. Iṣẹ́ ajé máa lé òun. Iṣẹ́ ajé lè. Èrò tó mi relé òun. Bá mi kí bàbá mi. Èrò tó mi relé. Dayọ̀ láporúkọ lórí yìí ó ní iṣẹ́ ajé le. Iṣẹ́ ajé máa lé òun. Iṣẹ́ ajé lè. Iṣẹ́ ajé máa lé òun. Iṣẹ́ ajé lè. Iṣẹ́ ajé ló sọmọ nù. Iṣẹ́ ajé ló sọmọ nù. Lagos to London ọmọ náà bí strong. Iṣẹ́ ajé ló gbọ́ ọmọ lọ́wọ́ bí ewé ọmọ ń faṣẹ́ láì dọ́rù. Ojú bá kún fún ibà tí bá ń faṣẹ́ láì ṣíkò. Kò tiẹ̀ sáyé fọmọ láti bọ́ọ̀lù. Inú bọ́ọ̀sì náà lọ́mọ ti ń fọ́ọ̀lù fún. Iṣẹ́ tiwa nígbádùn ti yín ẹ rí i pé àwa gan ò lè jáde lásìkò yìí torí ẹ̀yin èèyàn wa lórí ètò owó ìyá àṣàlẹ̀ òyìnbí láti rí o dọ́là pọ̀ gan òyìnbí láti rí nínú òtútù tó òtútù bá máa mú báyìí wàá wá etí ẹtì apá ẹ̀ gan ìka ìwà máa wò pé yóò ṣù wà ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ooru náà ló máa mú wá dàbí ẹ pé wọ́n dáná lé ẹ lórí ni ó kọjá bìkì áfù lamẹ́ríkà iṣẹ́ ajé lé o. My money, lemọ́. Dayọ̀ lélẹ́yìí oníṣẹ́ ajé London ló wà. Tẹ́ ẹ bá ń gbọ́ ìyá àṣàlí fún Elizabeth ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Àwọn fọ́tò tán yà lórí pounds ní Amẹ́ríkà àbí ní London yẹn. welcome dádì mi sórí ètò bàbá
pa Rufus Fáṣákin ẹ káàbọ̀ sórí ètò mọ́mí nǹkan àtàwọn àbúrò àtàwọn ọ̀rẹ́ mi gbogbo ẹ ṣé dádì God bless you ẹ ṣé tẹ káàbọ̀ sórí ètò. Rolling Dollar báwa dá sọ́rọ̀ yìí Fatai Rolling Dollar báwa dá sọ́rọ̀ yìí Fatai Rolling Dollar. mo ní mo kí yín káàbọ̀ dádì Rufus Fáṣákin ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ láì jìnnà a máa gbé yín wá sórí ètò máa rí after ètò dádì. lálẹ́ ìjọ kan mo lọ sóde orí bèbí tó pè níyà ìyàwó kí ló fẹ́ lọ́wọ́ sọ. Fatai Rolling Dollar. ó fẹ́ rà láìlọ́ ó fẹ́ rà lè abúgbẹ́gbẹ́ pẹ́ẹ́tẹ̀sì mẹ́fà ìyàwó máa ń lò fẹ́ rà á. ó fẹ́ rà láìlọ́ ó fẹ́ rà lè abúgbẹ́gbẹ́ pẹ́ẹ́tẹ̀sì tó pọ̀ ìyàwó máa ń lò fẹ́ rà á. ó pè dráìvà ó pè táàsì lálá yìí ní kọ̀kọ̀ lápò ìyàwó máa pa mí fẹ́ rà á. ó ló pe tasí ó pe dírẹ́bà láláì ní kọ́bọ̀ lápò. dáná mi ò lè fọ pẹ́ẹ́tẹ̀sì àyà ìyàwó máa pa mí fẹ́ rà á. mi ò lè jáde mi ò lè dáná mi ò lè lọ sẹ́wọ̀n oṣù tó pọ̀ ìyàwó máa pa mí fẹ́ rà á. ó pè star lára yìí ní kọ̀kọ̀ lápò ìyàwó máa pa mí fẹ́ rà á. orí mọ́tò lọ́nà ó pè dráìvà lára yìí ní kọ̀kọ̀ lápò ìyàwó máa pa mí fẹ́ rà á. Fatai Rolling Dollar. ó pè star lára yìí ní kọ̀kọ̀ mo láwọn ọ̀rẹ́ méjì yìí wọn àti ìrówó he o wọ́n wá ń jà lérí báwọn ṣe máa pín èmi ni máa mú 70 èmi ni máa mú 60 ìjà iná ń jà lọ́wọ́ gbogbo ẹrù tán gbé dání wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́n ká wọ́n ba gbogbo nǹkan tán mú dání wọ́n bàjẹ́ wọ́n ya aṣọ mọ́ra wọn lọ́rùn lórí owó tí wọ́n ì tí ì rí. ó wá pè dọ́là lára yìí ní kọ̀kọ̀ lápò ìyàwó máa pa mí fẹ́ rà á. ó pè ṣíkì ó pè búrẹ́dì lára yìí ní kọ̀kọ̀ lápò ìyàwó máa pa mí fẹ́ rà á. bàbá Fatai Rolling Dollar olókọ́ni eléyìí Kizane bá ń gbá lẹ́nu bàbá yìí Kizane ó ní wojú o. Come
Tiwa Savage ó ní wojú wojú o shine your eyes. I'm very sweet, very nice. If you check my bank account, I'll be fine. Yeah, what you want? Àwọn ọ̀rẹ́ méjì bá mọ̀ kò sí jájá gbogbo ẹrù tán gbé tájọ́ ń kó lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ wọ́n lura wọn wọ́n dẹ́jẹ̀ sí ara wọn lára wọ́n ṣera wọn léṣe jákujàku ọmọ eke ọmọ ọdún méje kan ló wá ń kọjá lọ Adéwálé Ọlọ́lá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò aago mélòó ni lọ́dọ̀ yín bẹ̀ yẹn àwa yíwọ́ aago padà lánàá aago mélòó lẹ wà lọ́dọ̀ yín bẹ̀ yẹn Adéwálé Ọlọ́lá orí ẹ o káàbọ̀ sórí ètò ṣáàfíà ló wà ṣọwọ́ yálètò tó ń lọ lọ́wọ́ aago méjì kọjá ìṣẹ́jú mẹ́tàlá lọ́dọ̀ yín aago mélòó ló kọjá ó yá wojú. èmi kọ́ yìí ẹ̀yin kọ́ yìí mo lọ́mọ ọdún méje péré ló ń kọjá lọ ló bá ráhùn méjèèjì tí wọ́n ń jà fàdé ẹ má jà mọ́ ọ̀nkú ẹ má jà mọ́ lọ́mọ ẹ bẹ̀rẹ̀ sí ní là wọ́n wọ́n sì ń fa ìjà náà lọ àní ẹ má jà mọ́ àní ẹ má jà mọ́ ó ṣàbẹ̀rẹ̀ sí ní là wọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n mọ̀ dáwọ́ ìjà dúró Kóredé Bello bá ń dá sọ́rọ̀ yìí Olúwa ló ṣẹ́gun. Aago mẹ́fà kọjá ìṣẹ́jú márùndógún lọ́dọ̀ yín àbí? Okay now ó dà pé táìmù tí Nàìjíríà náà wà nìyẹn báyìí àbí 1 hour ṣíṣe ṣùgbọ́n torí pé àwa ti sún 1 hour síwájú. Olúwa ṣẹ́gun leléyìí Kóredé Bello ló kọ́ ó ní Godwin àbí kí ni Yorùbá Godwin Ọlọ́run ṣẹ́gun ni. Ayé ìgbà tẹ́ bá ń gbọ́ táwọn ọmọ Ìgbò tán ń sọ ọmọ wọn ní Godwin 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 Olúṣẹ́gun náà ní Godwin Olúṣẹ́gun oní Godwin. Godwin lélẹ́yìí Godwin bá Kóredé Bello. Lágbájá rèé ó ní àkẹ́bàjẹ́ àwọn orin 90s lélẹ́yìí 90s Lágbájá ó ní àkẹ́bàjẹ́ Esther Olúwatómísìn Ọláwálé ẹ kú àbọ̀ sórí ètò.
Àkẹ́bàjẹ́ ò jẹ̀bi ẹ kú àbọ̀ sórí ètò Níyì Ògúnmọ́kùn mo mọ̀mọ́ rí yín ẹ kú àbọ̀ sórí ètò Joseph Ọmọlára Olúwatósìn mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Esther Olúwatómísìn Ọláwálé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Máyọ̀kún Òkúbóyè Mèyọ́ àwo bàbá ló ń ta ẹ káàbọ̀ sórí ètò Lágbájáre Àkẹ́bàjẹ́. Àkẹ́bàjẹ́ mọ̀ nǹkan ṣe ó mọ ọmọ bí kò lè fọbọ́ kò lè dáná kò lè ṣoúnjẹ ṣùgbọ́n ó mọ ọmọ bí Lágbájá ó ní kò lè gúnyán ó ra panda òyìnbó ti mọ̀ pé nìkan ò lè gúnyán náà lè ṣe panda wọ́n ó ní kò lè fọṣọ ó ra wọ́ṣà wọ́n mọ̀ pé àwọn kan wà tí wọ́n lè fọṣọ ó ra wọ́ṣà. Ìlú Àkẹ́bàjẹ́ rèé. Níyì Ògúnmọ́kùn mo recognize presence ẹ o káàbọ̀ sórí ètò. Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ aago 2 kọjá 20 ìṣẹ́jú lọ́dọ̀ wa ń bí kò lè yé wọn yóò yé wọn lọ́la. Ìlú eléyìí náà láyé 1980 nínú eré kan láti gbé ìyẹn jáde kò lè yé wọn yóò yé wọn lọ́la. Adébáyọ̀ Fálétí ní bá ṣì rántí láyé ìgbà yẹn. Ẹni tó ṣe dánwò tó bá wọn lọ kàn tẹ̀ ẹ dáhùn jẹ́ kó ti fẹ́ ní bàtà. Àwọn ló kọ́ yẹ ká Àkẹ́bàjẹ́ gbà ìyẹn ló ṣe pàtàkì bàtà. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo tún ti rí yín o ẹ kú àbọ̀ Àkẹ́bàjẹ́ rèé Lágbájá. Ebenezer Obey ẹ bá ń gbà lẹ́nu arákùnrin yìí láì fọ̀tá pé ẹ ṣe. Ebenezer Obey rèé. láì fọ̀dá pé tèmi á Dára. Mo ní ọmọ kékeré ọmọ ọdún 7 ló bá àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n ń jà. Mọ̀dé mọ́jà mọ́ ló bá là wọ́n ibi tó ti là wọ́n lọ́wọ́ làgbàlagbà kan bá dé bá wọn bẹ̀ ló bá ní kí ló fàdí ìjà ẹ̀gbọ́n nǹkan tán sọ o. Esther Olúwatómísìn Ọláwálé yes radio program ni ẹ̀yin download radio application wa ẹ lọ sórí Google Play Store ẹ táìpù Dayọ̀ Agboola rédíò síbẹ̀ ó máa gbé yín jáde sí link tẹ́ fi máa download application wa just 8 megabytes ní app yẹn ẹ download ẹ tẹ́ bá download ẹ tán ẹ lọ sàlẹ̀ kẹ́ give 5-star rating ẹ bá wa rate ẹ orí ẹ máa gbọ́ rédíò wa 24 hours all over the world ibikíbi tẹ́ ẹ bá wà l'Amẹ́ríkà ni o ní Germany ni o ní Japan ni o ní Korea ni ní Nàìjíríà bíbikíbi ẹ máa gbọ́ 24 hours àwọn ètò wa tá a ti ṣe náà ẹ máa bá lórí ẹ máa rí advertisement ẹ máa ráwọn program wa gbogbo nǹkan tẹ́ wá fẹ́ wà lórí app yẹn nọ́mbà tẹ́ fi lè pè wá gan wà ń bẹ̀ yes ṣùgbọ́n láti ọjọ́ ajé títí di ọjọ́ Friday Monday to Friday láago kan ẹ máa pàdé wa lórí Facebook
ẹ̀dà Dayọ̀ Agbo Media Diamond tàbí Samis Dayọ̀ Agboola tàbí Dayọ̀ Agboola Radio TV yes ìkànnì mẹ́ta yẹn pàdé wa ń bẹ̀ láago kan everyday Monday to Friday ẹ máa bá wa ń bẹ̀ lọ́jọ́ Sunday ẹ pàdé wa láago 7 fún early praise yes àwọn other program wà o tá à ń ṣe lórí rédíò àwọn tó ń ṣe wọn fẹ́ yọjú sórí Facebook ni ìwọ́n láìpẹ́ àti rọ̀ wọ́n a máa gbé wọn wá sórí Facebook tètè bá ń gbọ́ rédíò wa 24 hours program ń lọ 24 hours non-stop ni yes ẹ ṣe ẹ káàbọ̀ Esther Olúwatómisìn Ọláwálé ẹ màmá ṣeun o. tó bá ń dẹ́kun ẹ àwọn ọ̀tá mi láàbò dára ìwà ìtara pẹ̀lú inú níbí ó lè ẹ̀hún kankan. ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Tèmítọ́pẹ́ Adébọ̀gún Akíngbadé aya ìránṣẹ́ Olúwa Pásítọ̀ Dáre Akíngbadé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò àríyìn lónìí o ẹ káàbọ̀ ṣàlàáfíà ni ìyá David ẹ mọ̀ kú àbọ̀ ọmọ wọn nímọ̀ta ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò ètò ní Ṣọ́wọ́nyá bóyá jẹ́ pé ẹ pẹ́ dé náà àbínú sí o ní bómi ìṣọwọ́ òbò oúnjẹ bóni ọ̀fẹ́ ńkọ́ ó bá dùà after the program ẹ tún gbọ́ tàbí kẹ́ ẹ lọ sórí YouTube ẹ lọ táìpù Dayọ̀ Agboola síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn máa share rẹ̀ ẹ máa share rẹ̀ ẹ ṣeun adúpẹ́ tí ẹ gbórí wọlé God bless you. Káyọ̀dé Samuel I can see you o Ruth Ọláìdé Adéjùmọ̀ Ṣọ́wọ́nyá bàbá ẹ ṣe Ṣọ́wọ́nyá màmá ẹ kú gbádùn ẹ ṣe gan ni Káyọ̀dé Samuel láti Nàìjíríà mo mà rí yín ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá mọ́mì wa ń kọ́ ẹ kú iṣẹ́ Olúwa o God bless you. Mama aláàkì láti play orin bọ̀bọ̀ yìí Philip onílù ṣé o sì ń lùlù ṣọ́mọ ẹ̀ ń lùlù torí bí ìlú mo ti mọ̀ Philip bó o ní ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ sórí ètò mo ní mo máa ń láàkì àti play orin bọ̀bọ̀ ní wẹ́ play yìí Little Kechi ló ń jẹ́ Little Kechi anismo bòròbò ríbó skabọ̀rọ̀ ríbó kò lè ṣe ó mọ̀ sọ tiẹ̀ bẹ́ẹ̀ ó ní wọ́n ń jẹ ìrẹsì wọ́n ń jẹ chicken èmi yọ jẹyán wọ́n mu kóòkì wọ́n mu fanta èmi yọ mẹ́mu ìbílẹ̀ làwọn eléyìí o ẹ jẹ́ gbọ́. Baba Fasiya, Baba Fatori, Baba Bokunisa, Baba Bakoni, Baba Otsiya, we love our money. Baba Yahuliga, Baba Yakoki, Baba Koyibo, Baba Beyodo, Baba Nice School, Baba Busoko, Baba Boyuba, Baba Bokoko, Baba Skaka, Omo Joli Mboko, ẹ̀yin ló ṣí mi, àwọn àtọwọ́ bọ̀, àtúntò mẹ́lẹ̀ bá kọ́ ló fa lágbà, àwọn kò fún ọ láì jùmọ̀ sọ fọ́bọ̀, wọ́n ní bí wí tí àti àbá wa mọ̀. Ó yá, kẹ́sì, jẹ́kí, múlẹ̀, káàdì mi mú, jọ, fi mílẹ̀, lẹ́mi, kíni, fídẹ̀, ṣàlù ìjọ, ọmọ, jẹ́, fi sílẹ̀.
òun ló débẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń la àwọn bọ̀dá àgbàyà méjì tó ń jẹ́ yìí bọ̀dá ẹ má jà wọ́n bọ̀dá ẹ má jà wọ́n. ó ṣàlà wọ́n bẹ́ẹ̀ ni àgbàlagbà kan náà dé bá wọn lẹ́nu ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ méjì tímọ́tímọ́ kí ló dé kí ló fàdí ìjà yín ẹ gbọ́ nǹkan tó fàdí ìjà àwọn ọ̀rẹ́ méjì yìí ìgbà ó yẹ kó kọ ọwọ́ bọ̀. ẹ bá mi wá àti sírí lọ́jọ́ ọlọ́ṣà kì í ti bọ́bọ̀ bọ́bọ̀ kí ló dé nábọ́lì yorùbá kí ló dé wọ́n ti kó sí suit fojú wẹ́ àkàrà kan kí ló dé nábọ́lì yorùbá kí ló dé wọ́n ti kó sí suit fojú wẹ́ àkàrà kan fojú wẹ́ àkàrà kan kọ́ńjẹ̀ rẹ̀ sí kọ́ńjẹ̀ sí kì í ní ọbẹ̀ náà kọ́ọ̀mù kòkì kọ́ọ̀mù fanta ní ọbẹ̀ mú kọ́ńjẹ̀ rẹ̀ sí kọ́ńjẹ̀ sí kì í ní ọbẹ̀ náà kọ́ọ̀mù kòkì kọ́ọ̀mù fanta ní ọbẹ̀ mú ìbílẹ̀ lọ́wọ́ ilé ìbílẹ̀ lọ́wọ́ ilé ìbílẹ̀ lọ́wọ́ ilé ìbílẹ̀. àwọn ọ̀rẹ́ méjì yìí nọ́mbà kó nọ́mbà rò wọ́n ní báwọn ṣe ń bọ̀ láti fi táwọn ń bọ̀ àwọn ní káwọn sinmi díẹ̀ lábẹ́ igi yes ìgbà táwọn dẹ̀ wá jí àwọn wò pé táwọn bá lọ rí 10,000 báwo làwọn ṣe máa pín ọ̀rẹ́ òun ló máa mú 6,000 ó ló máa fóun ní 4,000 ọ̀rẹ́ òun ló máa mú 7,000 ó ló máa fóun 3,000 nǹkan tó bàjá ní alàgbà wá bèrè pé owó náà wá dà wọ́n ní a ò tí ì rí o ẹ tí ì rówó he lẹ́wọ́ lura yín báyìí ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí ẹ dákun nínú àwọn ọ̀rẹ́ méjèèjì ta ló gọ̀jù wọn ìrówó he o bẹ̀ wọ́n ti jà wọ́n ti fọ́ra wọn lójú wọ́n ti fọ́ra wọn lórí wọ́n ti yára wọn ní nǹkan lórí owó tí wọ́n ti rí he ẹ dákun àdìbáàsì wo ló yẹ ká fáwọn ọ̀rẹ́ méjì yìí ẹ pè wá lórí ètò kẹ́tọ́ nípa random ẹ pè wá sórí 443-410-2427 yes Orlando ẹ bá a dá sọ́rọ̀ yìí. lògbàlògbà rọra ó yẹ ká ti round up program yìí lórí ọwọ́ tá a fi wọlé yìí náà màmá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tí ẹjọ́ ń wa àwọn èèyàn tó pọ̀ lórí ètò lónìí bíbà ẹ ṣeun ẹ kú ojoojúmọ́ àwọn tí wọ́n jọ ìwà rí gan wọ́n tún jọ ìwà lónìí ọlọ́run màmá ṣeun lọ́wọ́lọ́wọ́ báyìí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ ìwà màá máa dúpẹ́ lọ́wọ́ yín níkọ̀ọ̀kan wọ́n máa fèyí ṣe lọ ẹ pàdé wa láago kan lọ́la lórí prógámù yìí náà mo ní ọ̀nà mẹ́ta lẹ fi lè pàdé wa lọ́la ẹ lè lọ sí Dayo Agbomedia Diamond láago kan ẹ lọ sí Samis Dayo Agboola láago kan ẹ lọ sí Dayo Agboola Radio TV láago kan ẹ máa bá wa lórí ètò yìí ni àwa la máa wà ẹ̀yin náà la máa bá iṣẹ́ tiwa onígbádùn títí yín mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ lọ́wọ́ Bọ́láńlé Rájí ẹ màmá ṣeun exhibit carry Mr. Rasheed adúpẹ́ olórí Abímbọ́lá Ọ̀ṣúndùn ẹ ṣeun Rúùtù Ọládé Adéjùmọ̀ màmá tó ń ta pọ̀nmọ́ adúpẹ́ o bó jẹ́ pọ̀nmọ́ lẹ fẹ́ pọ̀nmọ́ gbígbẹ pọ̀nmọ́ tútù pọ̀nmọ́ ready to cook pọ̀nmọ́ aláta ni bó dẹ̀ jẹ́ ẹja lẹ fẹ́ oríṣiríṣi ẹja ló wà oríṣiríṣi ẹja ló wà pòkún wà ẹja àrọ́ wà àborí edé ń bẹ epo ń bẹ epo láti Nàìjà ó wà edé gan gbogbo ẹ̀ ló ń bẹ ìgbín ìtẹ̀bá ti fẹ́ ń bẹ ẹ kàn sí wa lẹ́yìn ètò a fún yín nọ́mbà ẹ̀ tó ń ta Ọládayọ̀ Awódélé ẹ màmá ṣeun àdúpẹ́ Kẹ́mi Adéjùmọ̀ àdúpẹ́ ẹ ṣeun àdúpẹ́ láti Nàìjíríà nù ó Kẹ́mi Adéjùmọ̀ ẹ ṣeun orí owó Kẹ́mi Quadri àwọn lọmọ wọn fẹ́ ṣe ìnáwó fọmọ tó bá di on the 31st of March people encourage people ni ẹ pàdé Dayo Agboola ń bẹ̀ ẹ pàdé Babalóńtà ń bẹ̀ ẹ pàdé Dayo Agboola Radio TV ń bẹ̀ gbogbo wa la máa wà ń bẹ̀ lọ́jọ́ yìí on the 31st of March 2017 ní Baltimore bí people encourage people ibẹ̀ láti máa pàdé Akínbọ̀hún Ọlánìkẹ́ mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò
dóò àti round-up ṣùgbọ́n ẹbómi ìṣọwọ́ ẹbó oúnjẹ náà ẹ káàbọ̀ sórí ètò àdúpẹ́ ẹ ṣeun Sunny Ọ̀yọ́ ẹ ṣeun àdúpẹ́ John Chrome àdúpẹ́ ẹ ṣeun Abdulrasheed Abubakar àdúpẹ́ Samuel Aremu ẹ ṣeun Kingsley Obie Amadi àwọn ti Destiny àdúpẹ́ Ryan Sharif ẹ ṣeun Rose Nwoku àdúpẹ́ Lẹ́kan Oguns ẹ ṣeun Ayọ̀dèjì Emmanuel láti Nàìjíríà àdúpẹ́ Rose Ẹsẹkúmẹ Adékúnlé ẹ ṣeun Ọmọtúndé Bashir àdúpẹ́ Adémini ìyàwó ọ̀rẹ́ mi ẹ ṣeun àdúpẹ́ Evangelist Kenny ológun ara ẹ ṣeun o àdúpẹ́ Òní Joel ẹ màmá ṣeun ẹ bá jẹ́ Olúwaṣèyí mi Francisca Àríyáyọ̀ àdúpẹ́ Tolúlọpẹ́ Akíntọ́lá ẹ ṣeun Ọlájùmọ̀kẹ́ Ọlábíyí amọ̀mọ̀dúpẹ́ àdọ́pẹ́dá Sàlámì Adéolú ẹ ṣeun Ọ̀túnba Fẹ̀mọ́là Kásítà láti Nàìjíríà nìbàdàn náà wà àti Iléṣà ẹ ṣeun àdúpẹ́ Pásítọ̀ Dáre Akíngbadé alútìrí lórí ètò ẹ màmá ṣeun Akínbọ̀wọ̀n Lánìkẹ́ ẹ ṣeun àdúpẹ́ Àmínà Jòkúnù màmá wa láti Linwood ẹ ṣeun àríyìn ẹ ṣe àdúpẹ́ Yẹ́misí Olúfádé ẹ màmá ṣeun Rejoice Dennis àdúpẹ́ Nkechi Nyere Izogo àdúpẹ́ Olúyẹmisí Olúfádé ẹ ṣeun o àdúpẹ́ Ọláwùmí Táwọ́gbadé àdúpẹ́ lọ́wọ́ yín Adéṣọlá Àjọbọ thank you very much Fẹ́mi Dáìró Ìdòwú ẹ màmá ṣeun Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ Merrimate ẹ ṣeun àdúpẹ́ Malik Ashraf ẹ ṣeun àdúpẹ́ àríyìn o thank you very much Fádípẹ́ Ìbùkún ẹ ṣe o Wúràọlá Pópọ̀ọlá àdúpẹ́ mọ́mí wa ìyá JP Dr. Sadébọ̀gún láti New York ìyá Tẹ́mì ẹ màmá ṣeun àdúpẹ́ Aládé Olúwaṣeun àdúpẹ́ o Lady B Otiripen ẹ ṣeun àdúpẹ́ pásítọ̀ wa olùṣọ́ àgùntàn Dáre Akíngbadé ẹ ṣeun àdúpẹ́ o ẹ kú ojoojúmọ́ Olúṣẹ́gun Adéayẹni governor to be ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín thank you God bless you Aládé Monday Yèrè non-MC ní Baltimore ẹ ṣeun àdúpẹ́ Olúṣẹ́gun Adékọ́lá ẹ ṣeun o Babáfẹ́mi Oyèlẹ́yẹ òyìnbó olórin ní Baltimore ní Maryland káàkiri àgbáyé ẹ ṣeun àdúpẹ́ àríyìn Christiana Fátóminíyì Àjàyí àwo tèmi láti ilẹ̀ wá ẹ ṣe àdúpẹ́ Lady Evangelist Ruth Àpáta màmá call me on my cell phone ẹ ṣeun àdúpẹ́ o Kàdígẹ́tù Kubrat Williams mo rí yín o ẹ ṣeun ẹ kú àbọ̀ ẹ ṣe àdúpẹ́ Adépẹ́jú Elizabeth Ọbọ̀ ẹ ṣeun o àdúpẹ́ Pásítọ̀ Elijah Elúfadéjì ẹ màmá ṣeun bàbá olórin Ọba Ayọ̀ ẹ ṣeun àdúpẹ́ CAC Ìwọlẹ̀ Ríkàn ẹ ṣe àdúpẹ́ o Títílayọ̀ Túnbọ́lá ẹ ṣe àdúpẹ́ Tósìn David Àjàyí Yomi Davis láti Nàìjíríà àbúrò mi ni ẹ ṣeun àdúpẹ́ dádì wa Rufus Fáṣákí God bless you dádì God bless you àgbáyé adalẹ́ lórúkọ Jésù Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ní UK mo ò lè ṣe mọ́rin ẹ lójúmọ́ ẹ ṣeun àdúpẹ́ o pè mí láyé ètò àlọ́rọ̀ láti sọ Esther Olúwatómísìn Ọláwálé ẹ màmá ṣeun ní Yògúnmọ́kùn láti Nàìjà ẹ ṣeun àdúpẹ́ Joseph Ọmọlára Olúwatósìn mo dúpẹ́ Máyọ̀wá Òkúbóyè mèyọ́ kan Baltimore kan àwò bàbá ló ń ta ẹ màmá ṣeun Tèmítọ́pẹ́ Adébọ̀gún Akíngbadé aya ìránṣẹ́ Ọlọ́run Dáre Akíngbadé ẹ màmá ṣeun àrí lórí ètò lónìí God bless you ẹ ṣeun àdúpẹ́ Káyọ̀dé Samuel láti Nàìjíríà àwọn Wocom connection ẹ ṣeun àdúpẹ́ Philip onílù bóò ni ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ God bless you ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ìwà lónìí o àdúpẹ́ àwa la máa wá ẹ̀yin la máa bá etí tẹ́ fi ń gbọ́ wa ò mà ní dì ojú tẹ́ fi ń wò wa ò ní fọ́ ire ayọ̀ ló máa jẹ́ tiyín lójoojúmọ́ ẹ lọ download application wa o ẹ máa ráwọn other program wa tá à ń ṣe wọ́n ṣùgbọ́n àwọn presenter wọn làwọn ò tí ì fẹ́ wá sórí Facebook program yẹn ń lọ 24 hours ní lórí rédíò wa ẹ ṣe gan ni àdúpẹ́ àtọ́pẹ́dá ẹ pàdé wa aláàgó kan tó bá di lọ́la lórí ètò yìí kájọ wá jẹ̀gbádùn ìjẹ́ tí dìgbà náà ire ayọ̀ ire ọmọ ire tójú owó rí lójú wa máa rí o Dr. Orlando bá a gbóhùn sókè.